خالق الأولين اغفر لي شيخ بلالا عليك بالمرسلين لا يا اللهم صل على سيدنا محمد الفاتح وقبلك والخاتم والسبق ناصر الحق بالحق والهادي الى صراطك المستقيم وعلى اله حق قدره ومقداره العظيم. ẹ jẹ́ kí gbogbo wa sọ yìí pé Allahu Akbar. Allahu Akbar. ọlọ́run wo lọ́ba tá à ń wí yìí, ọba tó ju tèmi àti ẹ lọ, ọba tá a lè lépa bá, ọba àná, ọba òní, ọba àṣẹ tó ń pa àṣẹ tẹ̀dá kò tó yí àṣẹ rẹ̀ padà. Allahu Akbar. bá mi sọ yìí pé Allahu Akbar. Allahu Akbar kabira. ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí tó bá gbàdúrà pé ọba tó ń yè, ọba àmì, ọba àṣẹ, ọba àrà, ọba tó lè dára tẹ̀dá ò lè dàgẹ́ báyìí máa ń sọ wípé Allahu Akbar. Allahu Ta'ala, Allahu Akbar, Qayyumu Ta'ala, Allahu Akbar, Jalalu Ta'ala, la ilaha illallah, Jami'u Bulala. títóbi bá ń sọ wípé Allahu Akbar kabira lẹ́ẹ̀mẹ́ta. àfi eléyìí àfi kí ọlọ́run. Allahu Akbar. ọba olọba tí a kí, ọba tá à ń ròyìn látàná, látẹ̀ní, látọ̀lá tá a máa rò tá à ní ríròyìn tán a máa kí ọlọ́run. Wa fi kulli shay'in lahu ayatun. Wa fi kulli shay'in lahu fikratun. Wa fi kulli shay'in lahu ayatun. تدل على أنه الواحد تدل على أنه الواحد. téèyàn bá mọnú rò tó sì mọ orí rò, tó bá rò lọ sọ́tún tó rò lọ sósì, á rí pé kò sí ẹ̀dá kan máa yà fọ́lọ́hun náà ni. Allahu Akbar. àfilẹ̀ yàfi kí ọlọ́run. Allah. àtàrà ọlọ́run ọba akí aláyé lọ́rùn ọ̀gá àgbà anabi Muhammadu. Sallallahu alayhi wa sallam. níjọ́ tó rí bú ẹ̀dá máa bẹ̀rẹ̀ pátá láyé lọ́jọ́ tó ti náà nàbí òjá mọ̀ nǹkankan lọ́dọ̀ náà. Sallallahu alayhi wa sallam. kò sẹ́ni tó ṣorí bújù láyé ilẹ̀ ni tó dá ọkà nàbí lẹ́gbẹ̀ẹ́ tí ó lè pariwo àná. má
jẹ́ kí ọ̀rọ̀ mi yà ẹ́ lẹ́nu ó lè jọmọ́ ìpè rọra wà mí ó lè jọmọ́ ìpè lójú rẹ̀ àbí làábì iṣẹ́ lánàá ọlọ́run òjò tutù ọlọ́run kò fún lẹ́sẹ̀kẹsẹ̀ lábàtí yáda abila abiwataba lọ́lọ́run fi ránṣẹ́ sí látara àfojúdi tó ní sànẹ́bí wa Muhammad eléyìí ló wá gbàdúgbàyé lẹ́rù pé kò sẹ́ni tọ́lọ́run ò lè bá wí nítorí ànábì ìwọ tó fẹ́ kórìíre ọlọ́run àti ìdùnnú rẹ̀ dákun bá mi yorùbá ànábì wa Muhammad dáadáa. إكتب يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على نور المتلازم محمد وسلم اللهم صل على نور المتلازم محمد وسلم اللهم صل على نور ذات محمد سر ذات محمد عبد الله محمد حبيب الله محمد رفيع الله محمد كريم الله محمد اللهم صل على نور المتلازم محمد àfi gbogbo gbólóhùn eléyìí náà ká má fi lọ jìnnà àfi yorùbá ànábì wa Muhammad torí pé ìròyìn Muhammad ò pọ̀jù tẹ́nìkan lè wí. ìròyìn ànábì ó pọ̀jù tẹ́nìkan lè sọ ẹ jẹ́ ká sọ díẹ̀ fún gbogbo ìjọ Muhammad Allahumma ya Rabbi salli ala Muhammadin wa sayyidi sadati nabi Muhammad. Akí ànábì ọlọ́run bá wa kí ànábì jù báyìí lọ. Muhammadu ashraful arabi wal ajami. Ó ti ń débọ̀. Muhammadu khairu ma yamshi ala qadami. Ìròyìn ànábì ó kọjá bẹ́ẹ̀ tabani kábẹ̀rẹ̀ sí ní wí kábẹ̀rẹ̀ sí ní sọ á sọ ilẹ̀ oṣù ilẹ̀ ó mọ́ tá a tún ní rí sọtọ́ nítorí ànábì wa Muhammad. وجاء ذكر الملوك بكل عصر وذكر سوقة العلماء باقي وذكر سوقة العلماء باقي. Akí gbogbo àwọn ẹni ọlọ́run tá ń lò gbà wọ́n lọ́wọ́ látọ̀rí olówó orí mi. Ó dà ń pọ́ kìkì ti chájì bátìrì ẹ̀ lẹ́nu. Mo rí kódà pé bátìrì ẹ̀ fúlù dáadáa. Ó dà ní àwọn tó sọ wá dẹni rè. Radiyallahu ta'ala ni. Àwọn tó sọ àdọ̀mọ́rẹ́ o Mọ́lánà Ṣehu Tijani. Radiyallahu ta'ala ni. Àwọn tó sọ àdọ̀mọ́rẹ́ o Mọ́lánà Ṣehu Baramọ̀. Àwọn ẹni rè nù. Alẹ́ ni tó sọ àdọ̀mọ́gidi o Mọ́lánà Ṣehu Jamiu. Amina ya Allah. Olówó aláwù tí ó ló ń ka àmúṣàkàkọ aláwọ̀ yá sòfà àwọn tó sọ àdọ̀mọ́rẹ́. Ìkí ọlọ́run kó wọn bá gbogbo wọn. Mo mọ̀ pé èèyàn ló ń bẹ́ ń kalẹ̀ tí mo fẹ́ bá sọ̀rọ̀ bá mi sọ pé Radiyallahu ta'ala ni. Radiyallahu ta'ala ni. Àní o bá mi tuntun wí lẹ́ẹ̀kan sí dáadáa. Ẹ jẹ́ kí gbogbo wa dájú kọ bí tó ti ń bá wa sọ̀rọ̀ ọlọ́run. Ibi tó dájú nu lára ṣùrùtù àti ìmọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu
ibi tó bá ti ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run ló dá kéèyàn máa wẹ̀ má jùjà wo bòmí wọ́n tẹ́mi rẹ bá ń bẹ pẹ̀lú mi dá ẹ̀mí rẹ papọ̀ mọ́ mi báyìí Ọlọ́run wọlé ànábì Ọlọ́run má jẹ́ ká dààmú nú ayé ọlá Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run ọlá wàlà haúlá. kí ni ohun tí mo fẹ́ bára wa sọ lénìí tọ́pìkì tí mo mú wá fún wa tá a fẹ́ máa tírì tòun náà lọ́rọ̀ tá à ń sọ bọ̀ nípa àdúrà lábẹ́ àdúrà yìí kí wá ní tọ́pìkì tí a fẹ́ fa àyà a fẹ́ sọ̀rọ̀ nípa al-hayyahu kí ni mo pè é gbogbo ẹ̀yin tẹ́dọ́ mo fún yàn dákẹ́ jókòó nítorí tànàbí tọ́pìkì tí ó wà ń ta tí mo fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí òun náà ní pé kí lè à ń pè ní al-hayyahu ẹjájọ wíkí ń gbọ́ kí lè à ń pè ní ìtìjú abẹ́ àdúrà náà ló wà. ọmọ ò ní tìjú mọ́ lórí òbí rẹ̀ òbí ò ní tìjú mọ́ lórí ọmọléke ò ní tìjú lórí àfáà ò ní tìjú lórí ọmọléke mọ̀rídá ńkọ́ kò ní tìjú lórí ṣéwù náà mọ̀kádámù khalifa kò ní tìjú lórí mọ̀rídá àwọn tó wá jẹ́ olórí wa ní Nàìjíríà wọn ní tìjú lórí àwa náà àwa tá a wá jẹ́ mẹ̀kúnnù nǹkan àwa náà ò ní tìjú lórí ara wa iná wa ń jẹra wọn lára oníkálùkù wa àwọn nǹkan wo bẹ́ẹ̀ náà sì ni ọkọ ò ní tìjú lórí aya rẹ̀ aya náà nǹkan kò ní tìjú lórí ọkọ ẹ̀gbí Ọlọ́run bá tóbi. àwa fẹ́ sọ̀rọ̀ nípa pé kí là ń pè ní ìtìjú ṣe rí Ànábì wa Muhammad Ànábì ló fẹ́ jẹ́ ká mọ ìmọ̀ àti ẹ̀kọ́ àti òye àti làákà ìbéyàn ṣe ń rí ilé ayé gbé gbogbo wọn tó bá ṣe ẹ̀sìn Islam gbà ń pẹ́ sí ìfọ̀kànbalẹ̀ lórí ṣe gbogbo wọn tó bá díjú tó bára rẹ nínú mùsùlùmí gbà ń pé ẹ̀sìn kọ́kọ́rọ́ àlùjánnà ló wọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa táwa pẹ́rẹ́ wa lọ́mọ mùsùlùmí a kì í tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ànábì òun ló jẹ́ kí dààmú pọ̀ nínú ayé wa torí pé ẹni bá ní tìjú kò nínú ogun tó pọ̀ látara ìtìjú àmọ́ ohun tó yẹ kó jẹ àmọ́ ohun tí ò yẹ kó jẹ látara ìtìjú àmọ́ ohun tó yẹ kó sọ àmọ́ ohun tí ò yẹ kó sọ gbogbo ẹ̀yin bàbá yìí ni mo kí pátá o látọ̀ bàbá àmọ̀wò mo kí yín Ọlọ́run dákun bá wa gùn yín lẹ́mìí o bàbá wa ti ń gba wá sílé ní bàbá Abdullahi Hakim Ọlọ́run má fi kú tó yáwọ́ pa yín Ọlọ́run bá gùn yín lẹ́mìí gbogbo ẹ̀yin ìyá wa látòkè délẹ̀ pátá ni mo kí Ọlọ́run má jà wá yín tí o Ọlọ́run àlùbáríkà àwọn ẹni Ọlọ́run mo kí gbogbo lé lápapọ̀ ń pé ìkẹ́ Ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá gbogbo wa gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad Ànábì jẹ́ kó yé wa ń pé gbogbo ẹni tó bá fẹ́ rí ilé ayé yìí gbé tó sì fẹ́ rí fọkànbalẹ̀ bí àfi kó lọ ní ìtìjú lára nǹkan tí máa ń dènà àdúrà lára ẹ̀dá tí ò ń jẹ́ kádùrà gba ìtìjú wà nù wọn o lè jẹ́ aládùúrà kó máa ṣàdúrà déédéé tó o bá ti lọ sọ̀rọ̀ sẹ́ni tí ò yẹ kó sọ̀rọ̀ sí wọn fàdúrà rẹ kọ́ o gbé Ọlọ́run ọba tóbi èèyàn máa ń pa ẹ̀mí pọ̀ dídé àsìkò tó wáyé má ṣe nǹkan kan má ẹjẹ́ apá ọkàn wa pọ̀ má sùn lákòókò yìí má ràn nǹkan mí mọ́ torí pé wọ́n bá ẹ̀kọ́ tó fẹ́ máa níyàn tó dákú lé ni pé mo fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ṣe mí láǹfààní ọ̀pọ̀lọpọ̀ wa ìgbà tá a wá débi ọ̀rọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá láǹfààní kí là ń rán níbẹ̀ ìtìjú tẹ́rí yẹn ìmọ́lẹ̀ ńlá kan ní o tó wúwo púpọ̀ àṣẹ ńlá kan sì ni tó máa ń jẹ́ kí gbígbàdúrà wọlé fọ́mọ ènìyàn ká tó wá sọ ohun tí Ànábì wa Muhammad tànàbí sọ̀rọ̀ lé lórí fún wa nípa ìtìjú dákun ìwọ ọmọ ènìyàn bá mi bira rẹ léèrè pẹ̀lú bó ṣe ń bẹ pẹ̀lú mi kí bàbá máa bira rẹ léèrè kí ẹ̀yin ìyá wa máa bira yín léèrè gbogbo àwa tá a jẹ́ ìyàwó nínú ilé ọkọ ká máa bira wa léèrè àwa tá a jẹ́ àáfàá ẹ̀yin bàbá wa ẹ jẹ́ kí gbogbo àgbáńlá yé gbogbo títí ń gbọ́ mi ẹ jẹ́ ká máa bira wa léèrè pé ṣé onítìjú ni mi láyé gbogbo ẹni tó bá ti jẹ́ onítìjú ò ní ṣìwàwù láyé gbogbo ẹni tó bá ti jẹ́ onítìjú ò ní wọ̀wọ̀kuwọ̀ láyé gbogbo ẹni tó bá ti jẹ́ onítìjú ò ní ṣì ọ̀rọ̀ sọ tó bá ti torí pé wàá kó ẹnu ara rẹ ní ìjánu tó bá jẹ́ onítìjú ẹni la ilaha illallah muhammadu rasulullah fúnra òbí ló tún fọwọ́ ara rẹ̀ ra orí ibú wọlé fọ́mọ
lọ́nà wo ló fi rà nítorí pé a wà nírọ̀lẹ́ ayé a wà ní kògbákògbà ayé ìnira ayé àgbákò ayé ìdààmú àwọn aṣọ ìgbàlódé nu ayé fún òbí náà ní fọwọ́ rẹ̀ lọ́ra fọ́mọ. Allahu akbar. Òbí ọlọ́wọ́ bá tóbi. Allahu akbar. Lára ká ní ìtìjú ni pé ẹ̀dá kan ọmọ mùsùlùmí mélòó lóbìnrin mélòó ní borí láyè sí. Allahu akbar. Ìtìjú ti sá kúrò ń bẹ́ẹ̀. Ẹ̀rí báwọn. Tí ìtìjú bá sì ti kó lára ọmọ ènìyàn ìbẹ̀rù ti ṣubú nù. Allahu akbar. Ìyàwó ò ní tìjú lábẹ́ ọkọ mọ́ kò sí bí ìyàwó ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ sọ́kọ rẹ̀. Allahu akbar. Kódà nínú ẹ̀kọ́ tànẹ́bì kọ́ wa ní pé kò tọ́ sí obìnrin kó máa larúkọ ìwọ ìyàwó ilé ìwọ obìnrin kó máa larúkọ mọ́kọ rẹ lórí kò tọ́ láyé. Bọ́láyè sí àwa ti kà á kún pé tá a bá ti ní ìfẹ́ rẹ̀ ajá sí pé larúkọ mọ́nu. Àti ìgbà pé tá a bá ti larúkọ mọ́ àwọn baálé ilé wa àbí àwọn òbí wa àbáwọn gangan àti ìgbà pé ìfẹ́ ta ní nìyẹn ìtìjú ti sọnù bẹ́ẹ̀. Sallallahu alayhi wa sallam. Ṣé a ti rí nǹkan tí ó ń fa ìtìjú yìí bọ̀ wá báyìí? Ìtìjú yìí ló wá jẹ́ ọ̀ranyàn tó yẹ kémi àti yẹ ká ṣiṣẹ́ lé lórí nínú ẹbí wa. Tàbá ní orílẹ̀-èdè Nàìjíríà ò dáa orílẹ̀-èdè Nàìjíríà ò ṣe kinní kan nínú ilé oníkálukú wa láti kọ́kọ́ tún ṣàtúnṣe náà. Ṣé àwọn ọmọ wa mọ bọ́ ṣe ń bòbí sọ̀rọ̀ nulẹ̀? Tọ́mọ mi bá sọ̀rọ̀ gàṣà sóbi ẹgbàá mi báyìí ẹ tún máa wọ pa ṣé lágbájá ló sọ̀rọ̀ ṣá látara pé kò sí tìjú mọ́. Ọmọ mélòó ló ń jí láàárọ̀ tó ń forúkún ẹ̀ méjèèjì tó fi kúnlẹ̀ pé ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àáfàá mi tíṣà mi olùkọ́ mi ẹ káàárọ̀ o ọmọ mélòó ní í ṣe láyè sí i. Àwa lọ yá èdè lédè ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kọ́ tí ò ní àlùbáríkà nú táwọn fi ń kíra wọn tọmọ bá jí láàárọ̀ and a good man is sir anọwọ́ sí bàbá ẹ̀ wọ́n náà dẹ̀ túbọ̀ ọwọ́ bẹ́ẹ̀ useless. Nílẹ̀ Yorùbá káàárọ̀ ojíire àwọn bàbá wa fi kọ́ wa lẹ́ẹ̀kan pé tọmọ bá jí láàárọ̀ àbí ìwọ ìyàwó tó bá jí láàárọ̀ àbí ìwọ ẹ̀gbọ́n tó bá jọrọ yẹn ní ká kí àwọn tó bá jù wá lọ ká ní ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà. Ìyàwó mélòó ló ń jí láàárọ̀ tó ń kúnlẹ̀ kí ọkọ rẹ̀ ṣe ń gbé tìjú ti sá lọ. Ó wá sí ẹgbẹ́ Ọlọ́run tóbi. Ẹgbẹ́ Ọlọ́run tóbi dáadáa. Gbogbo eléyìí tá à ń sọ yìí lára nǹkan tó ń bí àlùbáríkà sára àwọn ọmọ ládàánù. Gbogbo àwọn bàbá àná tó náà ṣe yọrí àlùbáríkà táwọn ìyá yẹn rà fún wọn nínú ilé ọkọ wọn àti ìyá tó jẹ òun ló bí àlùbáríkà àwa ti sìn ṣé bẹ́ẹ̀ náà la ṣe ń rà. Ẹgbẹ́ Ọlọ́run tóbi. Allahu akbar. Òbí fún rárá rẹ̀ ní ó tún máa sọ tó bá jí láàárọ̀ tó bá ní dáàdì mi bàá mi ẹ káàárọ̀ sà and don't be silly shut up if you want to greet me you say good morning sir. Ẹ wò bí. Allahu akbar. Òbí tó kówó lórí ọmọ lọ skul ọmọ wa gbé ọmọ lọ skul ọmọ wa dé ó ní dáàdì mi mo ti ń gbé ìbò bàbá mi alihamdulilayi ìwé ìbò ló ti ń gbọ́. Ẹgbẹ́ Ọlọ́run tóbi. Allahu akbar. Nígbà tí bàbá wa bẹ̀rẹ̀ pé ìwé ìbò ló ti gbọ́ ó ní dáàdì mi you dey craze. Allahu akbar. Ó ní dáàdì mi you dey craze. Dáàdì mi are you mad? Dáàdì mi God go punish you. Dáàdì mi e no go better for you. Bàbá náà ní ọmọ mi ti gbé ìbò ẹ wo bàbá gàdàgàdà. Allahu akbar. Ọmọ fi èpè bá bàbá sọ̀rọ̀ pé kíní inú bàbá ń dùn ẹ wo orí búta wá ń pè wọlé wa. Allahu akbar. Kí lẹ́wọ̀n tó kúrò ń bẹ̀ ìtìjú. Ẹ wá jẹ́ ká gbọ́ nǹkan tá Nábì sọ nípa ìtìjú báyìí. Kó má wá dàbí pé àbá àfa kọ́ orí sọ ni. Kí là Nábì kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìtìjú lé lórí. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam an Zaidin bin Tal'ata. A gba ẹgbàwọ́ ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ Zaidu tó jẹ́ ọmọ Tal'a àgbà wá. Bọ́ọ̀nì Rọ̀kánátà. Tí bàbá wọn jẹ́ Rọ̀kánẹ́t. Anna qala Rasulullah. Ọgbà ìgbà wá yìí pé Ànábì wa Muhammad tí kí àtọ́là ń bẹ fún ó sọ báyìí wípé. Likulli dini kulliqa. Gbogbo ẹ̀sìn pátá ló ní wà tiẹ̀ o lọ́gbọ́n lẹ́nìí. Likulli dini kulliqa. Ẹ̀sìn 3 sí 4 náà ló wà nù ayé.
ẹ̀sìn babaláwo wọ́n ní wà tiwọn lọ́tọ̀ ẹ̀sìn kristẹni wọ́n ní wà tiwọn lọ́tọ̀ ẹ̀sìn mùsùlùmí wọ́n ní wà tiwọn lọ́tọ̀ lábẹ́ àwọn ẹ̀sìn tá a wá ń kà yìí náà gbogbo ìjọ kọ̀ọ̀kan lábẹ́ wọn lọ níwà tiwọn nọ́sfàtì ó níwà tiẹ̀ kọ̀ríbù ó níwà tiẹ̀ tìjàníyà ó níwà tiwọn kọ̀dìríyà ó níwà tiwọn bùlàníyà ó níwà tiwọn àmọ̀wíyà ó níwà tiwọn ṣàmsùdíyà gbogbo wọn bẹ́ẹ̀ lábẹ́ ẹ̀sìn Islam gbogbo wọn pátá ó níwà tiwọn o. likulli dini kulli qawm. gbogbo ẹ̀sìn kankan ló níwà tiẹ̀ wa kulli qawli islami. mi gbọ́ dáadáa. wa kulli qawli islami. wa kulli qawli islam. ẹ wá rí ìwà tó yẹ ká máa bá lọ́wọ́ ọmọlẹ́yìn Ànábì wa Muhammad nínú ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn dùnú ẹ̀sìn ìfọkànbalẹ̀ kí ni. al-haya. òun náà ni al-haya o káàtì lè pè é lọ́mọ mùsùlùmí àfi kárípo díẹ̀ nǹkan tó ní tìjú. Allahu akbar. Ànábì wa Muhammad ló sọ̀rọ̀. Ànábì ní àti lè pè ìyá wa ní mùsùlùmí tàbí ní mùmìnì àti lè pè lónígbàgbọ́ àfi kárí àmì ìtìjú lára yín. kóníkálùkù wa bira rẹ̀ léèrè ọ̀rọ̀ tí ó jìnnà ni ṣé onítìjú ni mí nínú ilé mi láàrin ìwà àtọkọ rẹ ṣé onítìjú ni ẹ́ láàrin ìwà àtọkọ rẹ ṣé onítìjú ni ẹ́ onítìjú ni ẹ́ láàrin ìwà àtòbí rẹ ṣé onítìjú ni ẹ́ ìwọ ọmọ ṣé onítìjú ni ẹ́ ìwọ tó wá jẹ́ alásàlátù mùrídá láàrin ìwà àtàfà rẹ ṣéwù rẹ ṣé onítìjú ni ẹ́ ṣé mọ̀rọ̀ sọ. àrígbọ́lẹ́nu Ànábì wa Muhammad Ànábì ní gbogbo mùrídá gbogbo ẹni tó bá jẹ́ onítìjú láyé ò ní ṣíjú sókè ní tàbúrú kò fi wọ ọkọ rẹ tàbí òbí rẹ tàbí ẹni tó bá jù ẹ lọ. àmọ́ láyé ìsìn nǹkan ìbẹ̀rù ti ṣubú dànù kò sí bẹ̀rù mọ́ ìtìjú náà wá sá kúrò ń bẹ̀. ẹ̀rí báwọn ìdí nìyẹn tọ́lọ́run fi oṣù Ramadan oṣù dùnú oṣù fọkànbalẹ̀ ìdílé lè tọ́lọ́run fi kẹ́ wa. nípò dáná tá a bá ṣe láti January February March April May June ibi tó bá bọ́ sí nínú ojú ọ̀run Muharram Safar Rabiul Awwal Rabiul Thani Jumada Rajab Shaban Ramadan tó bá wọlé o nǹkan báyìí lẹ́fì yanjú láàrin ara yín gbé Ọlọ́run bá lè kí ọlá fún mi dáadáa. likulli dini kulli wa kulli islami ni al-haya. òun làlẹ́lu àmọ́ fi sọ fún wa pé gbogbo ìjọ pátá ló níwà tiẹ̀ o àmọ́ ìwà lára àwọn ìwà tó yẹ ká máa bá tí ó fi máa jẹ́ kádùúrà wa gbà tí ó fi máa jẹ́ kọ́nà ńlá fún wa ká máa rí bá ti ṣe ká máa rọ́nà gbígbà ẹ jẹ́ ká dìmú sówó sílé ní ká má fi jẹun pé ká fi ìtìjú kún tá a bá ṣe. láàrin ìwà àtọ̀rẹ́ rẹ̀ fi ìtìjú kún láàrin ọkọ àtìyàwó ẹ jẹ́ kí ìtìjú wà ńbẹ̀ láàrin òbí sọmọ ẹ jẹ́ kí káwọn ọmọ ká ní ìtìjú èyí gbọ́dọ̀ má sọ̀rọ̀ jáò ó dọwọ́ ẹni kankan wá gbogbo ẹni tó bá ṣẹ̀ ẹ́ pátá láyé yìí gbìyànjú máa náà mójú kúrò tá a bá ní gbogbo eléyìí òun ni ó máa jẹ́ kí gbígbàdúrà wọlé wá fún wa. Allahu akbar. ibi tí ìtìjú ti wá sá lọ sí ni pé láyé ìjọ́run ọmọ àkọ́kọ́ wọ pint lẹ́yìn tó bá wọ pint wọ́n á wọ bọ́mbà short tàbí ṣòkòtò sí inú wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá wọ skẹ́ẹ̀tì lé lórí wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá ró ìró lé lórí wọ́n wá wọ bùbá nínú bùbá gan obìnrin àkọ́kọ́ wọ ọ̀ndàwí àkọ́kọ́ ọ̀ndàwí ẹ̀kejì á tún wá faṣọ páàkì ọ̀ndàwí ẹ̀yẹn á ẹ̀ṣẹ̀ wá wọ sinmi lé lórí á wá wọ bùbá lé lórí gbọ́dọ̀ tóbi á wọ bùbá lé lórí lẹ́yìn tó bá wọ lé lórí tán á wé gèlè ó tún wá ní gèlè yẹn ó máa pé méjì ìpele yóò dà fún ẹ ìpele yẹn á tún wá so mọ́ ìdí látara rẹ̀ ṣé kò sọ̀rọ̀ gbogbo ayé ìgbà yẹn ni orúwà àti ìgbàgbọ́ tó ní pẹ̀lú ẹ̀ ní gbogbo ìgbà yẹn àti ìtìjú tó wà pé má jẹ́ ìṣirálẹ̀ bọ́dì ọkọ mi ni bọ́dì ọlọ́run ni kíní kan gbogbo ìbẹ̀rù yìí ló wà bẹ́ẹ̀ àmọ́ láyé ìsìn la ilaha illallah kò jìnnà rárá ó wà sálẹ̀ bẹ́ẹ̀ kò jìnnà láyé ìsìn tẹ́ bá ń bọ̀ wá báyìí tẹ́ ń bọ̀ wá tẹ́ bá rí obìnrin mi ní ìṣọwọ́ báyìí ihun tó yẹ kó fi ṣe pint sínú òun ni ó wọ̀ jáde síta
a tún wá ní orí mú Ṣìmí tó yẹ kó wọṣọ bò mọ́lẹ̀ òun ni ó wọ̀ síta láyé sí ẹ̀ ń pè tìjú ti kò nínú ayé ó gbé Ọlọ́run ọba àlékè ọlá tóbi. ìtorí pé àwọn èèyàn á ṣe ẹ̀sìn gbé Ọlọ́run tóbi dáadáa. bá a gbé Ọlọ́run tóbi dáadáa. torí pé àwọn èèyàn á ṣe ẹ̀sìn mọ́ ayé là ń léka òun ni gbígbàdúrà tí ń bẹ lára ẹ̀sìn náà ṣe kúrò lára ọ̀pọ̀ gbogbo wa. àfi ká dá ẹ̀mí wa padà. iṣẹ́ wa wà lọ́wọ́ ẹ̀yin ìyá wa o iṣẹ́ sì wà lọ́wọ́ ẹ̀yin bàbá wa. Ànábì ní kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi. á béèrè lọ́wọ́ oníkálukú pé báwo lẹ ṣe tọ́ ọmọ sí. òbí tí ò borí báwo ló fẹ́ fi ìborí kọ́ ọmọ. òbí tí ò kírun báwo ló fẹ́ fi ẹ̀sìn kọ́ ọmọ. òbí tí ó gbàwẹ̀ báwo ló fẹ́ fàwẹ̀ kọ́ ọmọ. lójú ọmọ rẹ ló ti ń sọ pé Ramadan ẹ̀ ń gbà èmi ò lè wá kú o bí a mọ̀ pa Ramadan ni kìnnìkan ìwọ òbí lẹ́nu sí olójú ọmọ rẹ ọmọ náà wà máa kòwé bẹ́ẹ̀ náà lọ́jọ́ ọ̀la pé ìyá mi sọ pé gbogbo ìdààmú àti ìyá ọmọ yẹn tí ó jẹ tí ó fi kú wọn wá ṣe papọ̀ mọ́ fún ìyá. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kàmá kutiba ala alladhina min. tó o bá ti sùn gbọ́dọ̀ tóbi dáadáa pẹ̀lú Kùránì tó ń bọ̀ yìí. àyàkùn tàtàkùn. Ọlọ́run ọba àlékí ọ láti sọ fún ọ́nà Kùránì. ya ayyuhal ladhina amanu. Ọlọ́run ni mo pè yín onígbàgbọ́ òdodo ẹ̀yin tó já sí pé kí fọ̀rọ̀ òun Ọlọ́run ṣeré ìwọ tó máa pè lẹ́ẹ̀kan náà bóyá táìmù wá sí tó dìdélẹ̀ tó sì dákan Ọlọ́run ni mo pè ẹ́. ya ayyuhal ladhina amanu. ìwọ tó gbọ́ pé táìmù tàràwì ti tó Ọlọ́run ni mo pè ẹ́. ya ayyuhal ladhina amanu. ìwọ tó máa jí sáré pé lọ dáná lọ yanná fílà tó sì dìde tó ò ní kọ̀ Ọlọ́run ni mo pè ẹ́ o. ya ayyuhal ladhina amanu. gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo tó tẹríba fọ́kọ rẹ nínú ilé Ọlọ́run ni mo pè ẹ́ o. kutiba alaykum siyam. Ọlọ́run ni kò bá fẹ́ jẹ́ kádùúrà rẹ gbà kí ìgbésí ayé rẹ rọrùn kọ́nà ńlá fún ẹ kọ́nà ṣe fún ẹ mo ṣe àwẹ̀ yìí lọ́rọ̀ èèyàn lé ẹ lórí. kutiba alaykum siyam. àwẹ̀ tó ń bọ̀ yóò ṣu Ramadan tó dé yìí mo ṣe lọ́rọ̀ èèyàn lé ẹ lórí o. kama kutiba ala alladhina min qablikum. gẹ́gẹ́ bí mo ṣe pa láṣẹ fáwọn tànà kí ẹ̀yin tó máa lo ayé àṣẹ tèmi Ọlọ́run pápá tànà kó yẹ ẹ bá gbàwẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ táwọn tànà ṣe gbà náà mo ṣe pẹ̀yìn náà láṣẹ o. la'allakum tattaqun. èèyàn kò wá ní tẹ̀lé àṣẹ yàtí kó já sí pé ẹni tó bá páyọ̀ Ọlọ́run Ọba. la'allakum tattaqun tẹ́ bá fẹ́ máa bẹ nínú ẹni tó páyọ̀ Ọlọ́run Ọba ká tó lè sọ pé lóòótọ́ àti lódodo olùpáyọ̀ Ọlọ́run lẹ́nìí àfi kárí ẹ kó gba àwẹ̀ Ramadan. àwẹ̀ Ramadan ló ti wá lọ lẹ́yọ kọ̀ọ̀kan yìí ẹlòmíì ò tí ì rẹ̀ yọkan gbà nínú ẹ̀ ẹlòmíì one day off one day on tó bá gbà lẹ́nìí á jẹun lọ́la tó bá gbà lẹ́nìí á jẹun lọ́la tó bá gbà lẹ́nìí á jẹun lọ́la ọmọ ara ẹ̀ wá ti gun kẹ́sẹ́. ẹlòmíì sì ń bẹ kò sí bá bá ṣe lè ṣe wá sí tó kò sí bá ṣe lè ṣe kí nìkan tó táìmù yẹn kò ní gbà kankan tó bá tún wá ń ṣe wá sí lọ́wọ́ táìmù yẹn lẹ́lòmíì àmọ́ kó o ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa play kẹ́sẹ́tì àti lọ ṣe wá sí léyìn kan rí tá à ń lọ bẹ̀ nínú Ramadan náà ni o àwa lọ táìmù yẹn gangan òun lára lé yẹn ṣẹ̀ṣẹ̀ mú kó n fẹ́ gbọ́ hip hop. èyàn gbọ́dọ̀ fi àpọ́nlé Ọlọ́run lẹ̀ lára gbogbo nǹkan kódà àríkọ́nú ẹ̀kọ́ pé tó bá rí sífù kọ́ lọ́wọ́ tó bá fi ń pèrò lọ́wọ́ stop kọ́ ìyẹn bí tó dé torí pọ́lọ́hùn ló ń pè. kódà àrídán pé gbogbo ohun tó bá ṣe bóyá òun kọjá lọ lọ́nà ó wá rí pọ́n ń pèrò lọ́wọ́ táìmù tó ń pèrò lọ́wọ́ yẹn gbogbo ohun tó bá ṣe lọ́wọ́ yí àníyàn rẹ padà kó máa dà níyàn torí pé ọba ọ̀kan ṣoṣo tí ò ní pé méjì ló ń darúkọ lọ́wọ́ àmọ́ láyé sí nǹkan ayé ti dàrú wọ́n máa play hip hop lẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n máa pẹ̀lú lọ́wọ́ báyìí ẹni a tún wá yí sókè pé wò ta ló ń yan yé èmi mo pọ́ lọ́hùn ni. ẹ̀rí báwo ẹ̀yẹ máa ṣe tí kébì náà máa ṣe tèmi ṣẹ́rí báyìí ẹ jẹ́ kí gbogbo wa pátá ká fi ìbẹ̀rù Ọlọ́run kún un tá a bá ń ṣe látara ìbẹ̀rù Ọlọ́run ká ní tìjú pẹ̀lú ẹ̀ ìwọ ìyàwó ilé tó bá ní tìjú ní sọ̀rọ̀ sọ́kọ rẹ kàṣàkàṣà
àìnítìjú lójú ọmọ sọ̀rọ̀ kò sí ohun tọkọ ẹni òun kò ṣe fún ọkọ lọ́kọ́ máa jẹ́. ìwọ ọmọ tó bá nítìjú ò ní lálẹ́ òbí rẹ lórí pé kò fóun ní 500 naira oníṣẹ́ ṣíṣe owó sí mi lọ́wọ́ ni àbí èwo kan ló ṣí èwo lórí ibùlẹ̀ nu ọmọ ẹni pé tìjú ti kú ọmọ ẹ gbogbo eléyìí ló ń yọ àlùbáríkà kó lára ọmọ. ẹ wá wò wá ń sinú ayé wá di wàlẹ̀ àṣírí ó di ìrọ̀lẹ́ ayé ọjọ́ ti lọ má tún kí ó mọ́ ayé ti di wàlẹ̀ àṣírí àti wàá rọ̀lẹ́ ayé báyìí ọlọ́run náà wá sùn pé nílẹ̀ ìsáná láàbẹ̀ ẹ̀kọ́ sí gbogbo wa ká máa ṣòfò lọ́nu ayé ọlọ́wà ní ilá àyàfi lẹ́fínà àmọ́ náà àwọn tó nígbàgbọ́ nù wá bèrè ààrẹ lẹ́yìn sínú ẹni tó nígbàgbọ́ nù ọlọ́run ló wà ó dọ̀wọ́ ẹnì kankan wa o ẹja fi ìtìjú ká tún fi kún gbígbàdúrà tó o bá ń ṣàdúrà lọ́wọ́ tó o bá jẹ́ni tí ò ní tìjú nù ilé rẹ àbí nínú ayé rẹ àdúrà rẹ kọ́ lọ́ fi ni o àdúrà náà ó gbà kò ṣe pé kò ní gbà àmọ́ yóò ní kọ́ lọ́ fi yóò dà gẹ́gẹ́ bí ẹni tó ṣàdúrà tí ò ṣe sàárà pàtàkì jùlọ yìí yá wa díẹ̀ ní tọkùnrin ẹ̀kọ́ tẹ wá kọ́ ní nẹ́ẹ̀sì Islam nínú oṣù Ramadan òun lélẹ́yìí pàtàkì jùlọ àwa tá wá jẹ́ sisi nínú ilé ọkọ gbogbo wọn tó bá ti jẹ́ láti 1 2 3 ta wọ ọjọ́ orí rẹ tó ò tí ì wọ 45 abẹ́ sisi ló ṣe wà torí pé táìmù yẹn o ṣẹ̀ṣẹ̀ gbádùn ọkọ rẹ lọ́wọ́ ni kò sí nǹkan méjì tó mú ọkùnrin mi tó ya kòdárò ń ta tó jó níranù ń ta tó ń kóbìnrin kiri ta tàbí tó lọ fẹ́ yàwó mi àìní tẹríba obìnrin mi ló lé ni. ẹja fìrìn àjẹ gbogbo ọ̀nà tó bá mọ̀ pé o fẹ́ fi wá lóòótọ́ o lè tọkùnrin lọ́rùn tán o àmọ́ ṣé débi ń pé ìwọ gan ó lè púfà rẹ pé kí ló fẹ́ kí n ṣe fún ẹ tí mi ò tí ì ṣe tó o bá da nínú ilé kọkùnrin yẹn ti lè kó lọ ọ̀tá tó kó lọ gbàrà tó ó máa padà wálé torí pé dáadáa tí wọ́n ń ṣe fún yẹn tí ò bá ti bá pàdé ta tí ò dẹ̀ ti rí ó ń padà bọ̀ wá sọ́dọ̀ ẹni yẹn ihun tó sùn lọ́wọ́ rẹ̀ á padà dẹ́ lọ́wọ́ ọ̀pẹ lomi ayé kọ́ ló ń ṣe lomi àjẹ́ ò náwó mi ẹlòmí oṣó ò náwó èmèrè ò náwó lẹ́bọ̀lógò ò náwó náà yẹ ẹlòmí ọ̀rọ̀ lásán lẹ́lòmí sọnù ní ẹ̀ tó ń dánú ní ẹ̀rù. ẹ jẹ́ ká lọ kọ́ ẹnu ara wa níjànú ìkọ́ ẹnu ara wa níjànú náà ní ká lọ ní ìtìjú ẹni tó bá fẹ́ràn tó náà nífẹ̀ẹ́ rẹ̀ ó yẹ kó lè tijú àti sọ̀rọ̀ sí. ibi tó bá dẹ̀ fẹ́ build ara rẹ̀ tó fẹ́ ní àṣeyọrí lọ bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀yin náà ni mo ti bá yí gbé tó bá ti lè bẹ̀rẹ̀ sí ní lo fẹ́ni tó bá jù ẹ lọ àti sọ̀rọ̀ sí òní yẹ lára mọ́. ọ̀tọ̀ nígbà tẹ́ ń ṣeré fẹ́ lọ́wọ́ nulẹ̀ ọ̀tọ̀ ní kẹ́ ṣeré fẹ́ gan sí ẹni kò rí fẹ́ ni. ìjọ tọ́lọ̀ bá máa yọ wàá tún sọ̀rọ̀ nípa kí là ń pè nífẹ̀ẹ́ nínú Islam. ó dọwọ́ ẹnì kankan wa o ó dọwọ́ ẹnì kankan wa máa kọ̀ gbọ́ wá sí i lágbọ̀dànù lásán àánú rẹ ṣe mi tí ó tunu ilé rẹ ṣe là á sọ fún ẹ̀yin ò bá gbìyànjú kó já aládùúrà tó bá wá já aládùúrà jẹ́ tí ó máa kọ́ ẹnu ara rẹ̀ níjànú níbi ìṣesí mọ ohun tó máa wọ̀ nínú Ramadan ẹlòmíì ò kì í ṣe rálẹ̀ báyìí sínú Ramadan mo rí ọmọ kan jọ omi bẹ̀ tó wá ó nínú Ramadan òun ń ṣe rálẹ̀ rárá o ó wọ sọ́ọ̀sì ó wọ gbogbo ẹ̀ mo náà kí ló dé ó nínú Ramadan òun ń ṣe rálẹ̀ mo wá pa òwe fún pé dákun tí Ramadan bá lọ tán kan àdìbọ́sáyé padà nù ẹ wo nǹkan ṣé Ramadan ń lọ ni àwẹ̀ Monday ó wà ń bẹ̀ àwẹ̀ Tuesday ó wà ń bẹ̀ àwẹ̀ Wednesday ó wà ń bẹ̀ àwẹ̀ Monday Thursday ó wà kò síjọ́ tó lè yan àwẹ̀ fúnra ẹ̀ kò sí ọjọ́ náà tó lè yan àwẹ̀ fúnra ẹ̀ kò sí ó lè yan àwẹ̀ ọjọ́ mẹ́ta ó lè yan àwẹ̀ oṣù àwọn àwẹ̀ yẹn ó lè máa mú kélekèle oṣù Ramadan yìí ó lè yan fún ẹ tí ò sí ń tẹ́dá kan máa mú fún ẹ. 30 days Ramadan tó lọ ìwọ gan lè decide pé ìwọ lọ́hùn mo tún fẹ́ gbà á ní ìwà àtọ́lọ́hùn ló jọ wà. èèyàn ló abẹ́lẹ̀ ló ń gbàwẹ̀ mọ́ sí àwẹ̀ Monday ẹlòmíì ò rí gbà mọ́ àwẹ̀ Tuesday ẹlòmíì ò rí gbà mọ́ àwẹ̀ kéde àwẹ̀ Jímọ̀ àwọn àwẹ̀ kan tọ́ ní olóríṣiríṣi ẹlòmíì ò rí gbà mọ́ rárá. èyí tó tiẹ̀ tẹ́ èyí tó popular gan Monday and Thursday ta ló ń gbàdùn wa. Ramadan yìí ti dé gẹlòmí ò tí rẹ̀ yọkọ̀ gbà aṣáájú gẹlòmí ò tí rí kí. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam gbogbo wọn tó bá ń gbàwẹ̀ tó kí aṣáájú ń tan ra rẹ ni o that is it you are deceiving yourself tó bá ń gbàwẹ̀ tó kí aṣáájú ò ń tan ra ẹ
tó bá tún wá kí aṣáámú tó gbàwẹ̀ tí ó sì ṣe pé làlórí kan ló ṣe é àwọn kan wà tọ́lọ̀ yọ̀ǹda àwẹ̀ fún kò dẹ̀ tún yọ̀ǹda ó ní ìtanràn tó máa san bí àwọn tó ní ọ́sà tó sà wọ́n ti dìgbò irú àwọn yẹn wọ́n ní kó máa gbàwẹ̀ àmọ́ kó máa dáná sàárì àti ìṣínú fáwọn tí ó gbàwẹ̀ tó bá di lọ́la a tún máa kọ̀ntínú nípa ìrìn àjò wa ọlọ́run wọlé ànábì wa Muhammad ọlọ́run má jẹ́ kí tiwa bàjẹ́ o ìgbésí ayé mi àti ọlọ́run má jẹ́ ó dàrú ọlọ́run níwájú ọlọ́run bá mi tẹ́wọ́ síwájú ọlọ́run ọba rẹ tó o bá gbà fún ọlọ́run tó o rí nǹkan kan mímọ́ lẹ́yìn ọlọ́run bá mi tẹ́wọ́ fọlọ́run. tẹ́wọ́ fọlọ́run ọba rẹ. mo wá gbà ládùúrà sínú ayé mi àti ẹ lẹ́nìí gbogbo ohun tí ń dalé mi àti ẹrú tí ò jẹ́ kọ́nà ńlá fún wa kọ́nà bá ṣe ogun náà lulẹ̀ lẹ́yìn ogun àìríná àìríjẹ àìrójúráyè ìdààmú wàhálà dààmúdààmú kọ́nà ń parí nínú ayé mi àti ẹ gbogbo ẹ̀mí òkùnkùn tó sá pamọ́ sínú òkùnkùn tí wàá fi pankẹ́rẹ́ fèmí àti ẹ ló ń jẹjẹ nínú òkùnkùn tó da gbogbo oríire tó bá ń bọ̀ wá tó ń dànù abẹ́ ẹ̀wọ̀ ọlọ́run bá pẹ̀lú agbára lá ilaha illallah ọlọ́run kò bá wa ṣe ogun náà lulẹ̀ gbogbo ègún lé ìyá níbi àṣìṣe ègún lé bàbá níbi àṣìsọ gbogbo ohun tí jẹ́ ìdààmú nínú ayé tó wá di ẹ̀ṣẹ̀ ègún láàpáta sínú ayé mi àti ẹlẹ́ni abẹ́ ọlọ́run pẹ̀lú agbára àlùbáríkà oṣù táwa náà ọlọ́run kò bá wa pa gbogbo ẹ̀rẹ́ ọlá àti tóbi àlùkùránì níwájú ọlọ́run ẹ jẹ́ kí gbájọ ṣáṣítẹ́gẹ́ fi láì lẹ́ẹ̀mẹ́ta. àwa abẹ ìwọ ọlọ́run bá wọlé agbára lá ilaha illallah gbogbo àṣẹ rẹ lórí wa létí dáadáa ọlọ́run kò jó ṣẹ mọ́ wa lára látẹnu ẹ̀ ní ìlọ kámarí bá ti ṣe kámarọ́ náà gbégbà kí ìgbésí ayé wa rọrùn kí inú wa dùn kára yé gbé kọ́kọ́ wa balẹ̀ ká jèrè ọmọ káwọn ọmọ wa jèrè wa káwọn òbí wa jèrè wa káwọn àfà wa jèrè wa káwọn náà jèrè àwọn ọmọ ìjọ wa ká jèrè ilé ayé yìí káyé má ṣe ní wa lára ọ̀rẹ́ tá a bá rí tí ó sì wá lọ́dọ̀ náà yà wá yá abẹ́ pẹ̀lú agbára lá ilaha illallah ẹ jájọ wí lá ilaha illallah lẹ́ẹ̀mẹ́ta. الفاتحة الحمد لله رب العالمين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين